Mo kí ẹ̀yin tí ẹ̀ ń wò wá ní orí ètò wa ní ọjọ́ tí òní. Orúkọ mi ni Ṣafẹ́ Agbọ́ládé. Lórí ètò ilé ni mo ní Mr. Dare pẹ̀lú mi lónìí. Èyí tí a mú wá fún yín ní òní ó fẹ́ yàtọ̀ díẹ̀. Ìyẹn ni à ń pè ní aerobic. Ẹ máa rí bí orí ṣe ń lọ ní ìsàlẹ̀. Pẹ̀lú bó orí ṣe ń lọ yẹn, a máa ṣe kí ni? A máa jupá, a máa jùsẹ̀, a máa ṣe oríṣiríṣi exercise pẹ̀lú bí orin yìí ṣe ń lọ yìí. Gbogbo ẹ̀ pátá òun ni a máa ṣe. Àmọ́ bí máa ṣe ń ṣe kí ẹ máa wò mí, kí ẹ máa wo Mr. Dare. Nǹkan kí nǹkan tí bá ti ṣe, òun náà ni kẹ́ máa bá máa ṣe ní inú ilé. Kò le rárá, ó rọrùn láti ṣe fún oníkálukú wa. Àmọ́ kí a tó bẹ̀rẹ̀, a máa warm up. Àmọ́ warm up yìí á wà nínú àárín exercise wa. So bí a ṣe máa bẹ̀rẹ̀ lélẹ́yìí, ẹ máa ti ẹsẹ̀ yín wá síwájú. Ọwọ́ yín náà á máa lọ síwájú papọ̀ pẹ̀lú ẹsẹ̀ yín. Ilé a fi ń warm up ni. Lẹ́yìn yẹn, a máa sún ọwọ́ wa sí ẹ̀gbẹ̀gbẹ́ báyìí. Ṣé mo ń ṣe? Ẹ máa sún wá sẹ́gbẹ̀. Tá bá ti parí yẹn tán, a gbé ẹsẹ̀ wá sókè. A máa fọwọ́ kàn báyìí. Ṣé tí ń gbé kò le rárá? Nǹkan tí oníkálukú wa lè ṣe ni. Tá bá ṣe lè tán, a máa ṣe lẹ́ẹ̀mejì báyìí. 1 2 1 2. Ẹ̀ẹ̀mejì bá ṣe máa ṣe nìyẹn tí kò le rárá. Lẹ́yìn ìgbà tá bá ṣe yẹn tán, a ṣe jump rope bẹ́ẹ̀ ni tó ń lo skipping rope. Tá bá ṣe lè tán, a máa ṣe ẹsẹ̀ kọ̀ọ̀kan. A máa fi ẹsẹ̀ kọ̀ọ̀kan máa dúró. Mo ṣe ń ṣe iná nífẹ̀ẹ́ jẹ́ kí ẹ̀yin náà kẹ́ máa bá máa ṣe ń lé. A máa sọ ẹsẹ̀ síta ń sìn. Ẹ ní láti máa lo ọwọ́ yín náà. Bẹ́ẹ̀ pé ṣe lẹ ṣe ń ṣe skipping rope yẹn náà ni. Èyí tó wá kù, ẹ fọwọ́ sí ìbàdí yín. Ẹ ní láti la ẹsẹ̀ yín. Ẹ la ẹsẹ̀ yín. Ẹ mọ́wọ́ sí ìbàdí yín. Ẹ máa fi lọ sọ́tùn. Ẹ máa fi lọ sósì. A bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ń sìn. A bẹ̀rẹ̀ mọ́lẹ̀. A máa fi lọ sọ́tùn. A máa fi lọ sósì. Ẹ ní láti bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ẹ kọ́kọ́ dúró. Ẹ dúró. Ẹ la ẹsẹ̀ yín. Ó yẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ẹ náà sí ẹ̀gbẹ́. Ẹ bẹ̀rẹ̀ mọ́lẹ̀. Ẹ náà sẹ́gbẹ̀. Bẹ́ẹ̀ ṣe máa ṣe yẹn nìyẹn. Ẹ yá ṣe lé lẹ́ẹ̀mẹjọ sí. Àtúwájú ẹsẹ̀ wa síta. Mo lè pé ẹ̀ ń wò bí mo ṣe ń ṣe. Ọ̀gbẹ́ni Dare tó wà nítòsí mi náà, àwọn náà gbìyànjú títí wọn díẹ̀díẹ̀. Táwọn náà bá ń ṣe léraléra, ó máa mọ́ra dáadáa. Ẹ jẹ́ a ṣe lẹ́ẹ̀mẹjọ sí. 8 7 6 5 4 3. A máa ti ọwọ́ wa sọ́tún àsòsì. Ẹ máa ti ọwọ́ yín lọ sí ẹ̀gbẹ̀gbẹ́ bí mo ṣe ń ṣe yìí. Ẹ mú ọwọ́ yín wá báyìí. Ẹ máa ṣe lọ sọ́tún àtòsì. Ọ̀tún àtòsì. Nígbà tí ẹ bá ti wá parí yẹn tán, ẹ mú ọwọ́ yín wá báyìí. Ẹ wá gbé wá sí ẹ̀gbẹ́ bí. 8 7 6 5 4 3 2. A ṣe sódì kejì náà.
Ó kù mẹ́jọ. 8, 7, 6, 5, 4, 3, 2. All right, toe tap. Ẹ máa ti ẹsẹ̀ yín lọ síwájú. Ibi tí ẹsẹ̀ ọ̀tún bá fẹsẹ̀ tẹ̀, òun náà ni ẹsẹ̀ òsì náà máa tẹ̀. Tẹ́ bá ti ṣe yẹn tán, ẹ wá na ọwọ́ yín síwájú. Ẹ jẹ́ àṣelé lẹ́ẹ̀mẹjọ sí. 8, 7, 6, 5, 4, 3, 2. All right, lẹ́gbẹ̀gbẹ̀. Let's go. A máa ti wá sí òkè àti ẹ̀gbẹ́. Òkè, lẹ́gbẹ̀gbẹ̀. Òkè, lẹ́gbẹ̀gbẹ̀. Ẹ jẹ́ àṣelé mẹ́rin sí. 4, òkè, òkè, ẹ̀gbẹ́. 3, òkè, òkè, ẹ̀gbẹ́. 2, òkè, òkè. A máa lọ sílẹ̀ ńsìn. Ilẹ̀. A máa ṣe lé lẹ́ẹ̀mẹjọ sí. 8, 7, 6, 5, good. 4, 3, 2, step transfer, go. Eight, 7, 6, 5, 4, 3, 2. Ẹ máa dúró sójú kan. A máa ju ẹ̀ṣẹ́ pẹ̀lú ẹ. Ẹ jẹ́ á ṣe mẹ́jọ sí. 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Switch. Ẹ jẹ́ á ṣe mẹ́jọ sí. 8, 7, 6, 5, 4, 3, 2. Faster. Go. Eléyìí, ẹ máa wá sílẹ̀ díẹ̀. Ẹ wá sílẹ̀ díẹ̀. Ẹ lọ́lẹ̀ díẹ̀. A máa ṣe lẹ́ẹ̀mẹjọ sí. 8, 7, 6, 5, 4, 3, 2, 1. To the side. Let's go. Ẹ máa ti ẹsẹ̀ yín sẹ́gbẹ̀ẹ́. Tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ ilé, ẹ kọ́kọ́ pa ẹsẹ̀ yín papọ̀. Ẹ pa ẹsẹ̀ yín papọ̀. A máa gbé lọ sẹ́gbẹ̀ẹ́. 5, 4, 3, 2, 1. Go. Tá bá ṣe eléyìí, a wá fi ẹ̀ṣẹ́ wa kún ẹ̀ṣẹ́. A ṣe eléyìí lẹ́ẹ̀mẹjọ sí. 8,
7, 6, 5, 4, 3, 2, double up now, ẹ̀méjì, lẹ́gbẹ̀gbẹ̀, ẹ̀méjì, a máa ṣe lẹ́ẹ̀méjì, lẹ́gbẹ̀gbẹ̀, ó kù mẹ́jọ sí. Ó kù mẹ́rin sí. 4, 3, 2, all right, uppercut. Uppercut yín, ẹ ní láti máa dá ọwọ́ yín padà wá síbi tòsí ẹnu yín. 8 more. 8, 7, 6, 5, uppercut. 4, 3, 2, upper, knee, uppercut, knee, uppercut, knee, uppercut, knee. Okay, ẹ jẹ́ ká máa ṣe báyìí lọ. Ẹ máa gbẹ́sẹ̀ wá sókè. Mo fẹ́ kí ẹ na ọwọ́ yín sókè dáadáa ńsìn. Ẹ na ọwọ́ yín sókè dáadáa. Ẹ máa na ọwọ́ yín sókè dáadáa. Ẹ máa gbẹ́sẹ̀ wá sókè. Four more. 4, 3, 2, all right, high knees. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí. Bá máa ṣe bẹ̀rẹ̀ eléèlélé. Bí ìgbà tí àwọn sójà bá march. Ní báyìí, a máa ṣe lóní kíákíá. Láti wá tún fi kún pẹ̀lú nǹkan tá à ń ṣe yìí, ọwọ́ yín wá. Ẹ ní láti máa ti orúnkún wá síwájú. Bẹ́ẹ̀ni, ó kù mẹ́jọ sí. 8, 7, 6, 5, 4, 3, 2. Ẹ máa mọ́ sí ìbàdí yín sí. Ẹ lọ sẹ́yìn. Ẹ jẹ́ ẹ sẹ́yìn. Àwa dúró báyìí, ẹ jẹ́ ká máa tẹ̀ lọ́lẹ̀. 8, 7, 6, a máa tẹ̀ lọ́lẹ̀. 5, 4, 3, ẹ ní dìde púpọ̀ jù. 2, and 1. All right, let's go. Ẹ jùpá síta, ẹ jùpá síta. Eléyìí, a fi ń na ẹsẹ̀ tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tó ń sìn ni. Tàbá máa bẹ̀rẹ̀ sí iwájú àtẹ̀yìn. Ẹ máa lọ síwájú, ẹ máa lọ sẹ́yìn, iwájú, ẹ̀yìn, iwájú, ẹ fò sí, iwájú, ẹ̀yìn, iwájú, ẹ̀yìn, iwájú, ẹ̀yìn, iwájú, ẹ̀yìn, iwájú, ẹ̀yìn, iwájú, ẹ̀yìn, iwájú, ẹ̀yìn. Ẹ máa squat síwájú, ẹ lọ sẹ́yìn, 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 ẹ lọ sẹ́yìn. Bẹ́ẹ̀ kẹ́ báyìí tẹ́ ẹ bá máa ṣe títí yín. Bẹ́ẹ̀ ẹ ra máa ṣe díẹ̀díẹ̀. Ọ̀gbẹ́ni Dáre, àwọn náà gbìyànjú láti lè máa ṣe bú èyí tí mo ń ṣe yìí ni.
ẹ ká tó ṣe lẹ́ẹ̀mẹjọ sí. Ó kù mẹ́rin. A máa dúró báyìí lórí ètò wa. A máa ti ọwọ́ wá síwájú. A ṣe lẹ́ẹ̀mẹjọ sí 8 7 6 5 4 3 2 ọwọ́ méjèèjì sí 8 7 6 5 4 3 2 a máa ti lọ sókè sí ọwọ́ wa lókè. Ẹ máa ti ọwọ́ yín lọ sókè. Ẹsẹ̀ yín náà ní láti máa lọ bẹ́ẹ̀ láì dúró. Kù mẹ́jọ sí 7 6 5 4 3 2 alright, èyí tó wá kù sí alẹ́sẹ̀ wa àpàdé, ẹsẹ̀ wa àpàdé. Eléyìí la máa fi ṣe ìkẹyìn fún exercise wa lónìí. A máa ṣe ní kíákíá sí bóyá ẹ máa tẹ̀ lọ́lẹ̀ díẹ̀. A ṣe lẹ́ẹ̀mẹjọ sí 8 7 6 5 4 3 2 àwa cool down. Ṣé tí pé èyí tá mú wá fún yín lónìí kò le rárá. Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe, òun náà ni mo fẹ́ jẹ́ kí ẹ máa ṣe pẹ̀lú mi, tí kò gbà wá ní àkókò rárá. Eléyìí tí à ń ṣe yìí, a fi ń cool down ni, láti lè jẹ́ kí ọkàn wa kí ó balẹ̀ pẹ̀lú gbogbo exercise èyí tí a ti ń ṣe látàárọ̀. Lẹ́yìn eléyìí, a mọ́ ọwọ́ lọ sí ìbàdí wa, a máa tẹ ọwọ́ yẹn lọ́lẹ̀ díẹ̀díẹ̀. A ṣe mẹ́rin sí 4 3 2 1 àwa roll ẹ̀ síwájú. Gbogbo eléyìí a fi ń fara balẹ̀ ni. A ṣe sẹ́yìn. Àwa mú, àwa ti lọ síwájú, àmú wá padà, a ti lọ síwájú, wá padà. A ṣe lẹ́ẹ̀kan sí 4 3 2 and 1. Ẹ ká yí orí wa báyìí. A ṣe díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀. Ó kẹ́ǹkan sí. Àwa ṣe lọ sí òdì kejì náà díẹ̀díẹ̀. Ó kẹ́ǹkan sí. Eléyìí tá ṣe tó ń sìn, à ń mú ọwọ́ wa fi sí ìbàdí wa, àgbélọ́lẹ̀, àmú wá padà, àgbélọ́lẹ̀, àmú wá padà, àgbélọ́lẹ̀. Ẹ̀yà jẹ́ ká dúró báyìí. Ẹnu ẹsẹ̀ yín. Ẹ wá sókè díẹ̀. Ẹ̀mí sókè. Ẹ̀mí sílẹ̀. Ẹ̀mí pẹ̀lú imú yín. Ẹ̀mí wálẹ̀. Ẹ̀mí pẹ̀lú imú yín. Ẹ̀mí wálẹ̀. Ní báyìí, èyí tí a ní fún yín lénìí, òun nìyẹn. Gẹ́gẹ́ bí a ṣe ń ṣe lọ, ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé, tẹ́ bá rí pé bóyá ó fẹ́ máa rẹ̀ yín, ẹ lè ní water break kí ẹ lọ sinmi díẹ̀. Kò sí wàhálà. Tẹ́ bá máa sinmi bóyá bí like 30 seconds àbí bóyá bí 1 minute ẹ tún darapọ̀ mọ́ wa. Ẹ ní láti máa sinmi nítorí pé ìsinmi yẹn
ó ṣe pàtàkì púpọ̀ jù. Kẹ́dẹ̀ gbé omi yín náà sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe, ẹ máa mu omi, ẹ máa jẹ́ kí ọkàn yín kó máa balẹ̀, ẹ máa lọ. Ẹ̀yin tí ẹ bá ti ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ bí mo yín ṣe ẹ̀ náà, ẹ máa ṣe. Ẹ̀yin tí a bá dẹ̀ ti mọ̀ pé ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ alẹ́ ní àbí ẹ ṣẹ̀ bẹ̀rẹ̀ exercise, ẹ máa ṣe. Tó bá ti rẹ̀ yín díẹ̀, ẹ sinmi, ẹ tún darapọ̀ mọ́ wa. Èyí tí a ní fún yín òun lénìí òun nìyẹn. Èyí tí àwọn olóyìnbó máa ń pè ní aerobic òun ni àṣẹ̀ṣe tán yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Dáre tí wọ́n tún darapọ̀ mọ́ mi tí a jọ ṣe exercise tòní. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà tí ẹ̀ ń wò wá nílé tí a jọ ṣe tòní. Tó bá tún di ní ọ̀sẹ̀ tó ń bọ̀, kẹ́ tún darapọ̀ mọ́ èmi ọmọ yín Ṣafẹ́ Agbọ́ládé ní orí ètò Kára Ó Le. Ó dàbọ̀, ẹ ṣé púpọ̀.